Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ọ̀dọ̀ọdún bí gbogbo ọmọ Yorùbá ṣàlàáfíà la bá gbogbo lé. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe é. Ní báyìí àwọn ọmọ Yibo wọ́n ti jáde tán fún Professor Banji Akintoye. Ìdí tí wọ́n fi jáde ni wípé lẹ́yìn tí Professor Banji Akintoye sọ bí a máa ṣe gba ilẹ̀ Yorùbá, tí pàápàá jùlọ bí ilẹ̀ Yorùbá ṣe máa jẹ́ ilẹ̀ tí àwọn èèyàn máa wò pé ilẹ̀ rèé, ilẹ̀ tó jẹ́ pé wọ́n máa jowú rẹ̀, tí gbogbo àwọn èèyàn máa jowú rẹ̀, tó máa jẹ́ ilẹ̀ ọlọ́ràá, ilẹ̀ alálùbáríkà. Professor Banji Akintoye wọ́n sọ eléyìí láìpẹ́, lẹ́yìn tí gbogbo àwọn ọmọ Yibo rí ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ló wà. Àwọn ọmọ Yibo míì, lára àwọn ọmọ Yibo míì wọ́n sọ̀rọ̀ dáadáa, ṣùgbọ́n àwọn kan wọ́n sọ̀sọkúsọ, ṣùgbọ́n àwọn tí wọ́n sọ̀rọ̀ dáadáa tí òye yé, ọ̀rọ̀ àwọn lè la fẹ́ wá sọ báyìí. Ẹ mọ̀ pé láwọn kan tó yẹ pé òye yé àwọn kan, òye ò dẹ̀ yé àwọn kan. Àwọn tí òye yé ni àwọn tó jẹ́ wípé àwọn náà wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wọn Nàìjíríà. Wọ́n dẹ̀ ti mọ̀ pé ká pín òun nìkan ni ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni lẹ́yìn tí Professor Banji Akintoye sọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá, Professor Banji Akintoye wọ́n jẹ́ ká mọ̀ wípé kí gbogbo ọmọ Yorùbá pé kán má ṣe rẹ̀wẹ̀sì o. Ẹ má ṣe rẹ̀wẹ̀sì. Bẹ́ẹ̀ ni Professor Banji Akintoye wọ́n jẹ́ ká mọ̀ wípé bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí, kí gbogbo ọmọ Yorùbá ká dìde tán ni o. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ó ti dé góńgó, ṣùgbọ́n ó dé góńgó, bó ṣe dé góńgó yìí, ìgbà yẹn gangan ni kí gbogbo wa ká jáde tán, kí ọmọ Yorùbá jáde tán wípé bí orílẹ̀-èdè Yorùbá ṣe rí yìí, dájúdájú a máa gbà ni. Kò sí nǹkan tí àwọn ọ̀tá kan lè ṣe. Olóyè Sunday Igboho, bàbá Professor Banji Akintoye, àwọn méjèèjì wọ́n máa kó wa jẹ̀pẹ́. Gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ń bá wa sọ, àwọn kan lè máa pariwo pé nà láì, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣèbáwa náà ti wá rí i pé òótọ́ ni. Kò sí nà láì kankan mọ́ níbì kankan. Gbogbo àná láti wá rí i pé gbogbo ẹ̀ òótọ́ ni gbogbo nǹkan tí wọ́n ti ń bá wa sọ. Gbogbo ẹ̀ náà bóyá dojúrú lọ́wọ́lọ́wọ́ báyìí, a mọ̀ pé àwọn kankan ti wá rí dájú wípé báyìí pé gbogbo nǹkan tí à ń pariwo, gbogbo bá ṣe ń pariwo Yorùbá nation, ó ti wá di dandan báyìí kí a gba orílẹ̀-èdè wa. Lórí nǹkan táwọn ọmọ Yibo sọ, àwọn ọmọ Yibo jẹ́ kí bàbá Professor Banji Akintoye kí wọ́n mọ̀ wípé tá bá fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá, pé kí gbogbo ọmọ Yorùbá ká kún fún àdúrà. Ọ̀rọ̀ rèé. Àwọn ọmọ Yibo jáde tán pé bẹ́ẹ̀ fẹ́ ní ẹ fẹ́ gba ilẹ̀ Yorùbá yẹn pé kò easy o. Ẹ gbọ́dọ̀ kún fún àdúrà nítorí pé àwọn ajẹnirun tó wà ní location 419 wọn ò fẹ́ kẹ́ lọ o. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yibo gan wọ́n mọ bó ṣe ń lọ, wọn ò fẹ́ kẹ́ lọ o. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn ọmọ Yibo pàápàá jùlọ àwọn náà wọ́n fẹ́ kúrò. Wọ́n ti mọ̀ pé ìyà yẹn ti pọ̀ gan. Ìdí rèé tí wọ́n fi mú ọ̀gá wọn balẹ̀, Nnamdi Kanu. Àdúrà tá à ń gbà ní pé Ọlọ́run máa release ẹ̀, Ọlọ́run máa jẹ́ kí wọ́n lè filẹ̀ láìpẹ́ láì jìnnà. Nnamdi Kanu ti pẹ́ jù níbi tí ó wà yẹn. Àwọn ọmọ Yibo ti wá sọ fún bàbá Akintoye, wọ́n gba bàbá Akintoye níyànjú wípé tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá, ẹ pé gbogbo ọmọ Yorùbá o. Àwọn tó bá lè gbàdúrà, kẹ́ wọnú àdúrà, pójú lásán kò lè gba ilẹ̀ Yorùbá o. Nítorí wípé àwọn ajẹnirun wọn ò fẹ́ kẹ́ lọ. Ọ̀rọ̀ rèé o gbogbo ọmọ Yorùbá. Àwọn kan máa ní pé lẹ́yìn àdúrà, tàdúrà ò bá lè ṣe nǹkan tá bá ní ká fi ṣe kí orílẹ̀-èdè Yorùbá kó lè tètè
níyànjú. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, kò sí ṣíṣe o, kò sáìṣe o. Àdúrà yẹn náà, àwọn tán bá lè gba àdúrà, kí wọ́n kóra wọn jọ, kí wọ́n gba àdúrà. Kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe, nítorí pé tòótọ́ ni, bí gbogbo ẹ ṣe rá ń lọ yìí, àfi kí Elédùmarè gbà wá. Mo gbọ́ téèyàn kan sọ pé mo dúpẹ́ pé olóyè Sunday Igboho Kristẹni ni wọ́n, kí gbogbo ẹ náà máa lọ. Ìwọ tó bá jẹ́ Muslim náà, tó bá mọ̀ pé àdúrà ẹ ó dá ẹ lójú, ká máa bẹ̀rẹ̀ sí ní gba àdúrà báyìí, lórí bí gbogbo ẹ ṣe máa bọ́ sí, pé àgbájúlọ lórí rally tó ń bọ̀ láìpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń béèrè pé ìgbà wo ni rally, ẹ má worry, tí àsìkò bá tó, gbogbo yín náà lẹ máa mọ̀. Bí gbogbo ẹ̀ dẹ̀ ṣe ń lọ yìí, àfi kí Elédùmarè gbà wá. Lọ́wọ́lọ́wọ́ báyìí o, Professor Banji Akintoye ti jáde tán, wọ́n dẹ̀ ti rọ gbogbo àwọn ọmọ Yorùbá pé ká má rẹ̀wẹ̀sì, pé ká tẹpá mọ́. Láìpẹ́ láì jìnnà a máa gba orílẹ̀-èdè wa. Bẹ́ẹ̀ ni, nítorí wípé nǹkan rere, nǹkan tó dáa ni Ọlọ́run ní fún gbogbo ọmọ Yorùbá, kò ń ṣe nǹkan burúkú. Bẹ́ẹ̀ ni, èrò tó dáa ni Ọlọ́run ní fún wa. Gbogbo nǹkan táwọn Fúlàní tí wọ́n ń dá lára, tí wọ́n sọ pé báyìí o, bí gbogbo ẹ ṣe ń lọ, pé àwọn ti gba gbogbo ilẹ̀ Yorùbá, pé àwọn làwọn ní gbogbo ilẹ̀ Yorùbá, pé àwọn dẹ̀ gbọ́dọ̀ gbà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe ń sọ, pé àwọn gbọ́dọ̀ gbà nítorí pé ilẹ̀ bàbá àwọn ni. Wọ́n ní ilẹ̀ bàbá àwọn ni. Ẹ̀yin ọmọ Yorùbá, eléyìí kò wá sí ṣeréṣeré mọ́ nínú ẹ̀, nítorí pé àwọn ará bíi, wọ́n ní wọ́n ti pọnra wọn lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ṣùgbọ́n àdúrà tiwa ni wípé ara wọn náà ni wọ́n máa ṣe gbẹ̀yìn, ara wọn ni wọ́n máa ṣe, ara wọn náà ni wọ́n máa pa gbẹ̀yìn. Ọlọ́run ní jẹ́ kán rí ọmọ Yorùbá kankan pa o. Àdúrà nìkan ò wá ràn báyìí. Bẹ́ẹ̀ ni o, àdúrà nìkan kọ́ ló ràn o, a gbọ́dọ̀ jáde tán ni o, kí gbogbo ọmọ Yorùbá ká jáde tán, ká ṣèwọ̀n tí a lè ṣe. Olóyè Sunday Igboho ti ṣe wọ̀n tí ó lè ṣe o. Ká máa fi àdúrà ran olóyè Sunday Igboho lọ́wọ́. Àwọn arábí wọ́n mọ ìdí tí wọ́n ṣe fẹ́ kí olóyè Sunday Igboho gbórí wọlé. Ìdí yẹn gangan ló fi wá fà á tí gbogbo ọmọ Yorùbá ká gbáradì. Báwọn ọmọ Yibo náà ti wá sọ náà, kí gbogbo wa ká gbàdúrà, ká fi orílẹ̀-èdè Yorùbá ká fi lé Olódùmarè lọ́wọ́, nítorí pé nǹkan tó dáa ó ń fẹ́ àdúrà, nǹkan tó dẹ̀ kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ, ẹ̀yin èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ̀ o, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò. Ẹni tó bá ní a máa bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.